ṣe rí nǹkan tí funny thinker tó máa dálẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin PDP àti APC kọ́lọ́n jẹ́ kí agbára funny thinker fún ara rẹ̀ gbé kọ́lọ́n jẹ́ kí agbára ẹ̀ ká àmọ́ kí n tó tẹ̀síwájú ẹ bá wo fídíò yìí. ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa Wálé Aburúmọ̀kù ló kọ mi. wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ kan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá wa Seyi Makinde tí wọ́n gbé lẹ́nu lọ́lọ́ yìí. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n pe ìpàdé àpérò àwọn àgbààgbà ẹgbẹ́ kan nínú ìpínlẹ̀ níbi tí wọ́n ti ń fi àwọn ojúgbà wọn nínú òṣèlú àti àwọn ìsọmọgbé wọn tí wọ́n ti ń fi wọ́n jẹ oyè bá pè lóyè ni bá sì pé àṣà ẹgbẹ́ òṣèlú ni wọ́n ń gbé lé wọn lọ́wọ́ ni. nínú ẹ̀ láti rí ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní apá àbíkan nípínlẹ̀ Ọ̀yọ́ rí ìyún olóyè Shina Peller tí wọ́n fún ẹ náà ní oyè kan bóyè láàpẹ ní bá ti àìgbẹ́ láàpẹ ní torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ tó kan gómìnà Seyi Makinde sì ń bẹ ní ilé ẹjọ́ lọ́wọ́ so ìdí rèé tá a fi lè sọ pé bóyá àṣà ẹgbẹ́ ni wọ́n ń gbélé àwọn Shina Peller lọ́wọ́ ni o bóyè ni o torí gbogbo ẹ̀ náà tiẹ̀ wá ṣe bí ẹ ń fẹ́ dojú ṣùgbọ́n ìmọ̀ràn mi fún ọlọ́lá jùlọ gómìnà Seyi Makinde ni wípé ṣé mo pé mo ti sọ̀rọ̀ nípa ìfọkànbalẹ̀ olóṣèlú rí confidence tí olóṣèlú ní ó fẹ́ ju ti ẹni tí ó di hamara tí ń rojú ogun lọ bẹ́ẹ̀ bá gbàgbé mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wípé kí èrò ó kù ẹyọ kan lẹ́yìn olóṣèlú báyìí olóṣèlú ó sì máa fi ọkàn èrò ẹyọ kan tó kù ń balẹ̀ pé má wọrí o tí Ọlọ́run ó ṣe tí a tún máa gbọ́ at the end of the day kó tún wá jẹ́ pé bóyá Ọlọ́run padà ṣe tiwọn àbí pé bóyá Ọlọ́run tiẹ̀ ṣe tiwọn ṣùgbọ́n tí wọn ò padà wọlé olóṣèlú ó tún máa jẹ́ kó yé èrò kan èèyàn kan tó kù lẹ́yìn rẹ̀ wípé à ń lọ ilé ẹjọ́ nígbà wọn bá tún fi bí oṣù mẹ́fà lọ ilé ẹjọ́ lọ́bọ̀ tí ó tún padà já mọ́ wọn lọ́wọ́ olóṣèlú ó tún sọ fún èrò kan tí ń bẹ lẹ́yìn rẹ̀ pé àwọn rí giwa out ní so confidence olóṣèlú pọ̀ gan ṣùgbọ́n púpọ̀ nínú àwọn confidence yìí àwọn ọmọ ẹ̀yìn ní máa sábà kó bá jù lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ní mo fi mú ìmọ̀ràn yìí wá ọlọ́lá wa gómìnà Seyi Makinde àwọn tí wọ́n jẹ́ ojúgbà yín tàbí ìsọmọgbé yín nínú ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ojú tí wọ́n bóyá kí n gbé ojú wọn ọ̀sálẹ̀ sí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ni tàbí kí n pé ìgbàgbọ́ ni wọ́n ní nínú yín tọ́pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ torí pé níbi tí nǹkan dé dúró lónìí yìí a lè sọ pé bóyá apá abi tí ilé ẹjọ́ gíga àpapọ̀ lórílẹ̀‐èdè yìí ó dájọ́ sí rè láàrin igun tiyín àti ti àwọn Wike ọba tiẹ̀ wá sí ẹsẹ̀ tọ́jọ́ yìí pé igun tiyín ni wọ́n padà wá dájọ́ sí àsìkò wo ni ẹ ní láti tún fi lè tó nǹkan papọ̀ mọ́ ní inú ẹgbẹ́ òṣèlú PDP torí pé as far as political party is concerned today nínú country yìí o third force òun ni PDP ó padà jẹ́ third force ni PDP máa padà jẹ́ ìyún tí ó bá jẹ́ pé PDP tí ilé ẹjọ́ àpapọ̀ lórílẹ̀‐èdè yìí bá padà dá yín láre o ṣùgbọ́n tí wọn ò bá wá dá yín láre tó jẹ́ pé àwọn igun tí àwọn ti Wike ni wọ́n dá láre ó mì wípé ẹ ṣẹ̀ṣẹ̀ nílò láti lọ mú ẹgbẹ́ míì wá ẹgbẹ́ tẹ́ bá wá mú wá yẹn ẹgbẹ́ yẹn kò ní lè ré kan wálé because àkọ́kọ́ náà ẹ lè ní presidential candidate bẹ́ẹ̀ dẹ̀ ní presidential candidate yẹn gẹ́dẹ̀rẹ́ bí aláìní náà ni ó ṣe rí àfi tó bá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ADC lẹ lọ mú wá lókù tó bá dẹ̀ jẹ́ pé inú ADC lẹ lọ obviously kò lè jẹ́ pé bẹ́ẹ̀ ṣe tó settings yín látòkèdè lẹ̀ yẹn tó jẹ́ wípé ẹ ti mú tasaran fasaran ẹ mú tasaran fasaran nínú sáàkù tiyín iná ẹ̀ ní ẹ wàá tó wọnú ADC bẹ́ẹ̀ àwọn kan ní ẹ bá ń bẹ̀ tẹ́lẹ̀ so ṣé gbogbo structure ẹgbẹ́ nínú state 100% náà ni wọ́n wà gbélé yín lọ́wọ́ torí pé jẹ́ gómìnà tí ń wọlé bọ̀ no kò ní rí bẹ́ẹ̀ so torí ẹ̀ ni mo fi wò pé ìbá dá ká sọ òótọ́ fún púpọ̀ nínú àwọn kinní yìí náà yún àwọn tí wọ́n jẹ́ ìsọmọgbé yín àti àwọn ojúgbà pé in ti ń bẹ́ńlẹ̀ rèé o in tá a bá whatever tá a bá fún yín lónìí akàwulẹ̀ fún yín lórúkọ tara ti wá ní òkè ṣe pé bóyá a ti ní àtàfọwọ́ mẹ́rin tàbí bóyá nígbàgbọ́ wípé bóyá àwa ní ilé ẹjọ́ gíga àpapọ̀ orílẹ̀-èdè yóò dá láre o so because nígbà tí mo rí ìfinijoyè ni wọ́n pè ní bí ìjàwé oyè lé ní lórí ni because mo ṣáàrí tí wọ́n ń gbé àṣà ẹgbẹ́ òṣèlú PDP lé àwọn èèyàn lọ́wọ́ àrí ti Shina Peller àrí tàwọn yòókù náà wọ́n wò pé ṣé PDP ti wà legally ní igun tí àwọn ti Seyi Makinde ni ṣé PDP ti wà ní ọwọ́ wọn legally ni because as far as the law of the land is concerned ẹjọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ PDP pé ẹjọ́ igun báyìí lọ lẹ́gbẹ́ igun báyìí kan ni ò lẹ́gbẹ́ ó sì wà nínú ilé ẹjọ́ lọ́wọ́ so wọn ò tí ì forí ìkòkò sọ̀ọ́dún ilé ẹjọ́ gíga àpapọ̀ lórílẹ̀‐èdè yìí wọn ò tí ì give verdict láti lé mátà yẹn to rest pé ibi tí ọ̀rọ̀ ń lọ leléyìí so èmi rò pé bóyá ó rí bákan láti wá mọ́ fìyàn joyè tàbí mọ́ jáwé oyè léèyàn lórí pé ìwọ ni á lò nínú ètò ìdìbò yìí tí ń bọ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP eléyìí la lò nǹkan kan la lò because ṣe rí
ọ̀pọ̀lọpọ̀ ọgbà kíní yìí máa kó yà jẹ àwọn tí wọ́n ń tẹ̀lé yẹn o yìí máa kó yà jẹ wọn gidi gan because àwọn wọ̀nyí wọn ò rí èèkàn wọn ò fi bẹ́ẹ̀ rí èèkàn wálẹ̀ nínú òṣèlú tó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà and then ẹ̀yin tẹ́ tó wá jẹ́ gómìnà gan kì í ṣe pé bóyá ẹ̀ ń sì kiri election o ọ̀rọ̀ tí ń lọ rọrùn jù nínú ìgbésí ayé torí pé bí candidate yín wọlé ẹ̀ ń lọ bí ọ̀ wọlé ẹ̀ ń lọ so gbogbo ọ̀nà lílọ ló padà já sí fẹ́yìn so you have nothing to lose ẹ̀yin ti ṣe tẹ́ ẹ̀ ń lọ already ẹ̀yin ń lọ ní tiyín ni so àwọn tí wọ́n wá jẹ́ ìsọmọgbè ojúgbà nkankan àwọn ló yẹ ká put into consideration ká bá sọ eléyìí tí jò tọrọ kó ní kálukú ó tètè mọ bí ó ti ṣe di ẹrù rẹ̀ láti bẹ̀rẹ̀ torí ẹ pé àtòkèrè lólójú jíjì ti mẹ́kún sun a ní láti bá wọn sọ èyí tí jò tọrọ kí wọ́n lè mọ bí wọ́n ṣe di ẹrù wọn láti lẹ̀ because at the end of the day tó bá padà já sí pé ilé ẹjọ́ gíga àpapọ̀ lórílẹ̀‐èdè yìí kò padà dá igun tìyín láre yóò di wípé ẹ ṣẹ̀ṣẹ̀ ní láti máa wá ẹgbẹ́ òṣèlú míì nínàdínà irúfẹ́ ẹgbẹ́ òṣèlú tí ọba wà á rí kẹ́ ẹ padà wà á wọ̀ ẹ lè kó structure yẹn látòkè délẹ̀ bẹ́ẹ̀ ẹ lè kó wọnú ẹgbẹ́ òṣèlú míì tọ́jà yìí pé ẹ lọ bá wọn yẹn níbẹ̀ ni kódà kí wọ́n jẹ́ akótó bá nu jù bẹ́ẹ̀ lọ wọn ò ní gbà kó wá jẹ́ pé gbogbo structure tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú àwọn náà lẹ́wàá gbà bẹ́ẹ̀ so nígbà tó ti wá jẹ́ pé kì í ṣe gbogbo structure tí ń bẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú yẹn lẹ́ láǹfààní àti gbà ó mì wípé àwọn kan máa ní láti forí sánpọ́n wọ́n máa ní láti jẹ̀gò nínú àwọn ọmọ tí ẹ̀ ń kó bọ̀ because ẹ máa ní láti yọ̀ǹda àwọn kan wípé àwọn eléyìí ayọ̀ǹda ẹ̀ fún àwọn ipò eléyìí ayọ̀ǹda ẹ̀ fún àwọn tá a bá nú ẹgbẹ́ so àwọn tẹ́ ẹ bá nú ẹgbẹ́ yẹn àwọn ni wọ́n máa ní àwọn tó máa ní ipò yẹn tiwọn nínú ẹgbẹ́ tiwọn tí wọ́n ti wà kó tó di pé ẹ̀yin dé so ẹ ká put ọ̀rọ̀ tiwọn náà into consideration ẹ ká bá wọn rò dáadáa because n tí mo jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n ṣe mí láàánú ju ìyún àwọn olóṣèlú kéékèèké pàápàá jùlọ àwọn à ń lọ sí house of rep ní à ń lọ sí house of assembly pàápàá jùlọ house of assembly àti senate nkankan yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlòmíì ò tí ì rí ẹsẹ̀ wálẹ̀ nínú òṣèlú tó bẹ́ẹ̀ ẹlòmíì ò tí ì ìmí nínú wọn gan ò tí ì jẹ owó òṣèlú rí kò tí ì tọ́ ata òṣèlú wò báyìí rí nínú ìgbésí ayé tó jẹ́ pé ọkàn ìṣẹ̀ṣẹ̀ wulẹ̀ṣẹ̀ èdè ní tára rẹ̀ ń tutù lọ́wọ́ pé òun fẹ́ wá dipò kan báyìí mú òun fẹ́ wá dipò kan báyìí mú kọ́ wá jẹ́ wípé ìfinilọ́kàn balẹ̀ ìmú ọkàn ẹni lé láwàá kọ́kọ́ fi ṣẹ́ orí ambition rẹ̀ láwàá kọ́kọ́ fi ṣẹ́ lórí kọ́ wá jẹ́ wípé at the end of the day nígbà tí ọ̀rọ̀ bá tiẹ̀ wá padà wá já sí bó ṣe fẹ́ rí gan kò wá ní padà pay ẹni tí a pé àmúlọ́kàn lé gan kò ní padà pay because nígbà tí ok ẹ̀yin náà wo deadline INEC ń sìn ẹ wo ìdájọ́ ẹgbẹ́ òṣèlú PDP ẹ wo ẹgbẹ́ òṣèlú ADC náà ẹ wo àwọn ẹgbẹ́ òṣèlú tí ń bẹ nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo wọn pátápátá ó fẹ́ mọ̀ sí eléyìí tí ò tí wà factionalize tán ó fẹ́ mọ̀ sí eléyìí tí ò tí wà factionalize because crisis here and there ní internal crisis leadership crisis gbogbo ẹ̀ kàn wà káàkiri jẹ́gẹ́jẹ́gẹ́ nínú ẹgbẹ́ òṣèlú káàkiri so kò sí ẹgbẹ́ òṣèlú kan tó settle for now àyàfi ẹgbẹ́ òṣèlú APC kò sí ẹgbẹ́ òṣèlú ẹyọ kan báyìí tó settle for now àyàfi ẹgbẹ́ òṣèlú APC nítorí jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC ó settle ní wípé on a normal day ta ni ó bá ẹni tó ti wà lórí àga gẹ́gẹ́ bí president du ipò tó ń wà already so tẹ́bá láwọn ń ṣe primary election fún ẹgbẹ́ tí ń bẹ ní ìjọba formality lásán ni ìgbà míì gan wọ́n lè decide láti go consensus pé ẹ jẹ́ ká àyọ ọmọ ẹ ṣe lọ jàre so báwọn kìíní wọ̀nyẹn ṣe rí nìyẹn ẹ jẹ́ ká aró tiwọn ẹ jẹ́ aró tàwọn ojúgbà yín ẹrù tiwọn náà mọ́ ẹ mọ́kàn mọ́ fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kò sí ẹ̀kan anybody torí mo rí fọ́nrán kan níbi tí ẹ ti sọ̀rọ̀ kan níbi bóyá ìnáwó kan àbóde kan níjọ́ kan ni pé àwọn èèyàn ń bi yín pé bó ni ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ó ṣe lọ ní ọdún 2027 ẹ wá ní pé kò sí nǹkan kan ẹni tó bá ní nǹkan kan lọ́kàn láti dì nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú PDP kó jáde kó lọ rèé máa lẹ pósítà lórúkọ PDP àṣà o ọlọ́láwa àṣà ò bóò ní ó ṣe lè rọrùn fún yàn láti jáde at this point in time mọ́ ẹlẹ́ pósítà lórúkọ PDP ní PDP tẹ́yìn gan fúnra lára yín sà ẹ̀yin gẹ́gẹ́ fúnra lára yín ò lè decide ní tí ó ṣẹlẹ̀ lórí ẹ̀ lè decide because ẹjọ́ tó ń bẹ níwájú ilé ẹjọ́ àmọ́ forces tó wà behind ẹ̀ àmọ́ àwọn forces tó wà behind ẹ̀ àmọ́ wípé èyí tó dájú tí wọ́n sì dúró lé lórí ni pé kí ẹgbẹ́ ọ̀hún ọmọ tó because tó bá fi lè tò àmọ́ àkùdé tó lè mú bá èròǹgbà àwọn kan lórí lójú ọ̀nà àti jẹ́ pé kí ẹni tí wọ́n fẹ́ jẹ́ kí ó díje dupò tàbí kó wọlé tí òfin ní ṣeéṣe so àmọ́ tí àmàkùdé tí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè mú bá ambition ẹni yẹn so wọ́n dúró tán wípé ẹgbẹ́ òṣèlú PDP ò ní tò àbíkẹ́ tí ó bá tiẹ̀ tún wá padà tó gan padà jọ jókòó báyìí tẹ́ forí ìkòkò sọ́ọ́dún ní pé ẹ̀ ní presidential candidate padà jọ jókòó tẹ́ forí ìkòkò sọ́ọ́dún ní báyìí pé ní presidential candidate ní 2027 o so ẹ̀yin ò dẹ̀ fẹ́ gbà àtúmọ̀ àwọn àti ń tọ́ da ẹgbẹ́ yẹn rú gan tó pín sí méjì láti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tó ti wá rí bó ṣe rí yìí èmi ò bá rò wípé láti máa sọ pé kí àwọn alátẹ̀lé yín nínú òṣèlú nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n lọ rèé máa lẹ pósítà kí wọ́n lọ rèé máa polongo lórúkọ PDP èmi ò rò pé ìyẹn ló kàn
honestly mi ò rò bóyá yẹn ló kàn because ìgbà tí èèyàn bá kàn fẹ́ mọ̀ọ́mọ̀ fi orí wọ́n ní ẹni èèyàn bá forí ẹ̀ fagbọn kò ní dúró jẹ́ ìgbà èèyàn bá fẹ́ forí àwọn ìdúnrún pé olóṣèlú wọ̀nyí fọ́ àgbọn ni because tó bá di pé bóyá ó wá lè tẹ́ǹsìn gómìnà máa rí wéè tiẹ̀ bá lọ gómìnà máa rí ọ̀nà tiẹ̀ bá wọ̀ kò sẹ́gbẹ́ tí gómìnà ti ń bẹ lórí àga àpèrè àṣẹ bá fẹ́ wọ̀ nínú state wọ́n máa welcome ẹ̀ in tó kàn lè tó bá wá lè tán pátápátá wọ́n lè fún gómìnà ní 60-40 pé gómìnà 40 la máa fún yín o nínú ẹgbẹ́ tẹ́ fẹ́ wọ̀ yìí o àwọn èèyàn yín ẹ lọ mú wọn wá kan kó 40 slot kí ẹgbẹ́ náà tí ẹ fẹ́ wọ̀ káwọn náà kó 60 dání nínú state ẹ wá wo àwọn tẹ́ ẹ ti ní kí wọ́n lọ mọ́ ṣe polongo òbò tàbí kí wọ́n lọ mọ́ jáde kí wọ́n lọ mọ́ lẹ pósítà kí wọ́n lọ mọ́ lọ káàkiri lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP kí ni tí wọ́n padà wá já sí nígbà tó bá jẹ́ pé at the end of the day wọ́n padà rí in tí wọ́n ń torí ẹ̀ sáré kiri àbí ńgbà wọ́n bá fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gọ́vnọ̀ tí wọ́n fún yín ní 40% nínú ẹgbẹ́ mi tẹ́ bá lọ nígbà tí wọ́n bá fún yín ní 40% wípé 40% ni àwọn lè fún yín o nínú structure tí ń bẹ nínú state yìí o ṣé gbogbo àwọn èèyàn tẹ́ ẹ wá ń kó bọ̀ gbogbo àwọn tẹ́ ẹ ti fọkàn wọn balẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ ti ní wọ́n lọ mọ́ campaign gbogbo àwọn tẹ́ ẹ ti ní kí wọ́n mọ́ lọ jáde kí wọ́n mọ́ lọ sọ èròǹgbà àwọn faraàlú lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP ṣé 40% structure tí ẹgbẹ́ òṣèlú míì tẹ́ ẹ bá wọ̀ tí wọ́n bá fún yín ṣé yẹn wá tó pín láàrin gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bá kó wọlé and then nínú gbogbo nǹkan nínú ìgbésí ayé nǹkan ẹyọ kan lọ permanent mọ́ olóṣèlú lára o òun ni ambition ló permanent mọ́ olóṣèlú lára nínú ìgbésí ayé no permanent friend no permanent enemy but the only thing tó permanent mọ́ olóṣèlú lára nínú ìgbésí ayé òun ni ambition rẹ̀ in tó náà fẹ́ dà ló fẹ́ dà so kò matter whatever torí kó padà ṣẹlẹ̀ tí n tó bá fẹ́ dà yẹn in tó torí ẹ̀ ti ń dààmú tó ti ń lo òkè lodò lé lórí and then lílọ sókè lọ sódò lórí òṣèlú lórí ọ̀rọ̀ olóṣèlú dé nínú ilẹ̀ wa tá a wà lónìí olórílẹ̀-èdè Nàìjíríà àjọmọ́ ń tọ́ bá dé ni lílọ sókè lọ sódò pé ẹ máa jáde lórúkọ ẹgbẹ́ ẹ lọ rèé máa lẹ pósítà ẹ lọ rèé máa ṣe gbá ẹ lọ rèé máa ṣàwò àjọmọ́ ń tọ́ bá dé ni a mọ̀ pé kì í ṣọ̀fẹ́ a mọ̀ wípé ojú tí àwọn èèyàn wa níta fi máa wo ẹnikẹ́ni tó bá jáde láti ibìkan sí ibìkan wípé òun mọ̀ fẹ́ díje dupò kan ni ojú pé ó ti kówó dé ni àti àjọmọ̀ ẹni wọ́n fi àwọn èèyàn bíi 2 sí 3 kan ṣàkàwé ọ̀rọ̀ lónìí ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ látòrí ọkùnrin kan tí wọ́n pè ní Àjàdí láti ìwọ̀nba àsìkò péréte tó ti bẹ̀rẹ̀ títí dòní ẹ lè sọ fún mi wípé ẹ̀yin gan ò ti ní mọ̀ wípé ilẹ̀ ti wẹ̀ lórí ọ̀rọ̀ owó níná ẹ̀yin gan ní lè sọ fún mi pé ẹ mọ̀ wípé ilẹ̀ ti wẹ̀ lórí ọ̀rọ̀ owó níná lórúkọ PDP ló dẹ̀ ń ṣe tó ń ṣe yẹn o lórúkọ PDP because kò sí billboard ẹyọ kan báyìí ọ̀fẹ́ lè mọ ìrẹ́tì billboard sínú yàrá ẹnìkọ̀ọ̀kan nínú Ìbàdàn níbi táwọn ilé ìtún tí wọ́n tún lẹ billboard dé ọ̀fẹ́ lè mọ ìrẹ́tì billboard sínú yàrá ẹnìkọ̀ọ̀kan nínú Ìbàdàn ẹ wá lè sọ fún mi wípé níbi tó bá dé lónìí pẹ̀lú àsìkò péréte níwọ̀nba àsìkò péréte tó bẹ̀rẹ̀ yẹn níbi tó bá dé lónìí gbogbo wa náà la mọ̀ pé ilẹ̀ ti wẹ̀ lórí ọ̀rọ̀ owó níná tabapò lórí ọ̀rọ̀ tiẹ̀ ẹja borí ọ̀rọ̀ bàbá kan tí wọ́n pè ní Adégbóyèga Àjàdí àbí sájàdí ni mo sáwọn kan ń dá Adégbóyèga ẹ wo ntí ẹ náà ti dánwò lórí ọ̀rọ̀ lílọ sókè sódò lórí ọ̀rọ̀ ẹgbẹ́ nkankan láti wọn bá àsìkò péréte tí wọ́n ti bẹ̀rẹ̀ ń dòní ẹ rí i pé ilẹ̀ ti wẹ̀ ká tó wá sọ ọ̀rọ̀ àwọn míì náà bẹ́ẹ̀ tí wọ́n ti ń polongo lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ níwọ̀n bá àsìkò péréte tí ọ̀rọ̀ ètò òṣèlú ti bẹ̀rẹ̀ so àwọn kinní wọ̀nyí sì rè ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú lọ́pọ̀ ọ̀gbà ìlànà mo fẹ́ tán kí n lè débi mọ̀ ń lọ ìmọ̀ jẹ́ kí ọ̀pọ̀ ó ṣe nǹkan míì tọ́jọ́ wípé tí ẹlòmíì bá gbọ́ báyìí yọ ìyanu bí àwọn nǹkan míì tí mò ń sọ òun ni pé bóyá bí à ń gbé dúkìá ẹni ta à ń yáwó láti ilé ìfowópamọ́ àti àwọn nǹkan míì tó lè padà mú ní dẹ́gbọ́n arinlẹ̀ ń gbẹ̀yìn tí èèyàn bá fi kinní ọ̀hún sùn tí ó bá bọ́ sí ìtí mi pé kí ẹ kọ̀nsídà àwọn kinní wọ̀nyí nìyẹn o kẹ́ ẹ kọ̀nsídà àwọn ojúgbà yín kẹ́ ẹ kọ̀nsídà àwọn ìsọmọgbé yín kẹ́ ẹ kọ̀nsídà àwọn tí wọ́n ń tẹ̀lé yín kẹ́ ẹ kọ̀nsídà àwọn tí wọ́n fẹ́ du ipò kan tàbí míì lẹ́yìn yín because as far as Ọ̀yọ́ state politics is concerned today kò tí ì sí ẹgbẹ́ kankan Ṣèyí Mákindé àti APC ló wà as far as Ọ̀yọ́ state politics is concerned today kò sí ẹgbẹ́ míì tayọ Ṣèyí Mákindé àti APC so àwọn tí ò sí lé APC Ṣèyí Mákindé ni wọ́n ń ṣe for now àwọn tí wọn ò sí lé APC Ṣèyí Mákindé ni wọ́n ń ṣe àwọn tí wọ́n wá ń ṣe ẹ̀yìn yẹn tọ́jọ́ yẹ pé ẹ̀yin ni wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹ̀yin yẹn wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kí wọ́n lọ máa ṣe ìpolongo wà àbí kí wọ́n lọ máa ṣe ìkéde nǹkankan lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí ẹ̀yin gangan tẹ́ sì jẹ́ olórí tí ọjọ́ yẹ pé ibi tí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ó gúnlẹ̀ sí kò yé ẹ̀yin gan kò yé ẹ̀yin gan
tá a bá ní ká wò nílànà ti kùnkùndùn ẹ lè sọ kò yé yín níbi tí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ó gúnlẹ̀ sí ní orí ọ̀rọ̀ ti ìdájọ́ tí ń bẹ níwájú ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè yìí ẹ lè sọ pé ibi ni ìdájọ́ ó gúnlẹ̀ sí tàbí ibi ni ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ó gúnlẹ̀ sí nígbà tẹ́ ẹ wá mọ̀ tọ́jú ẹgbẹ́ yín gẹ́gẹ́ fúnra yín ò lè fọwọ́ rẹ̀ gbáyà nígbà tẹ́ ẹ lè fọwọ́ rẹ̀ gbáyà ṣẹ́mọ̀ láti wá máa fi ìdẹ́migun ò lè fọwọ́ ẹ̀ gbáyà tí ọkàn mi ò balẹ̀ lé lórí ṣé ǹjọ́ wa tọ́ láti máa fi ọkàn ẹlòmíì balẹ̀ lórí ẹ̀ ọmọ wọn ọlọ́pọ̀ èèyàn wọ́n grant interview kan bóyá náà àbí jẹta nínú interview ọ̀hún wọ́n ń sọ wípé ẹgbẹ́ òṣèlú méjì ló wà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ òun ní APC ẹgbẹ́ òṣèlú kejì ní Ṣèyí Mákindé àwọn kan wá ń pè ìjọ òní Ṣèyí Mákindé di ẹgbẹ́ òṣèlú tí INEC rẹ́gísítà ọkọ̀ rẹ̀ lẹ́mu ni ìyẹn kọ́ bàbá mi ti ń sọ ní tí bàbá ń sọ ni wípé ẹgbẹ́ òṣèlú tí yóò dìbò wọlé because in tí wọ́n fi dákọ̀ Ṣèyí Mákindé ni wípé wọ́n mọ̀ wípé as far as Ọ̀yọ́ state politics is concerned today Ṣèyí Mákindé ò lè tí ì sọ wípé PDP because ibi tí ọ̀rọ̀ PDP ọjà sí bàbá mọ̀ pé kò yẹ nìkankan so for now so wọ́n wá ní láti because ìyẹn gómìnà ti ń bẹ lórí àga àpèrè àti òsè kó kéré so òun náà ni leader whoever tó bá ń ṣe opposition tàbí tó bá ń ṣe ẹgbẹ́ tó wà níjọba lónìí ẹni tó ń bẹ lórí àga governor ni now so ẹgbẹ́ méjì náà la lè sọ wípé ó wà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí is either we say APC or Ṣèyí Mákindé whatever party tí governor Ṣèyí Mákindé bá lọ so àwọn tí wọ́n wá ń sọ pé kò yẹ kí bàbá ó sọ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ míì náà wá ń kọ́ sáwọn ẹgbẹ́ yìí wá ṣẹgbẹ́ ní sí ẹni ẹgbẹ́ lè jẹ́ ẹgbẹ́ ṣùgbọ́n mo ti sọ fún yín bí ọ̀tọ̀ ni ẹgbẹ́ tí ń dìbò wọlé so ẹni ẹgbẹ́ kan bí ẹgbẹ́ sẹ́mi náà ò lè kàn lè jí lọ́jọ́ kan kí n pé mo fẹ́ di gómìnà ni ẹgbẹ́ kan màá rí ráríwọ̀ náà bí n bá lọ PRP n lọ LLP tàbí kí n lọ JJJ ẹgbẹ́ náà ni ṣùgbọ́n tabaníkà bára wa sọ èyí tí ìjò tọrọ ẹgbẹ́ wo ni ó padà wá dìbò wọlé at the end of the day láàrin àwọn ẹgbẹ́ méjèèjì tá a ti kà á lẹ́yìn náà lọ wà is either APC or Governor Ṣèyí Mákindé's party ìyẹn whatever party tí wọ́n bá padà decide láti lọ so báwọn kinní yẹn ṣe rí nìyẹn so ẹ̀yin tẹ́ jẹ́ leader wọ́n ní olórí ogun ni kíni náà dojúkọ gbogbo ayé ọmọ dojúkọ wá ẹ̀yin tẹ́ jẹ́ leader tí ó jẹ́ wípé ẹ̀yin gẹ́gẹ́ fúnra lára yín ò lè sọ pé ibi tí ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀padà wò sí rèé oyún ẹgbẹ́ ilé tí apá wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a sì ń fa ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ nílé ẹjọ́ a lè sọ pé bí ni ọ̀padà wò sí so kí ló lè mú wá gẹ́gẹ́ bí point nígbà tí n bá wá ń fi ọkàn àwọn tí wọ́n ń tẹ̀lé wa balẹ̀ pé ẹ lọ́ọ́ rí fọkàn balẹ̀ o lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o àti pé pàápàá jùlọ ẹ máa jáde lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP kẹ́ lọ́ọ́ rí máa polongo yóò rí bákan because at the end of the day tí ó bá wá di wípé ìdájọ́ yẹn kò padà favour igun ti yín ṣé àwọn pípù yẹn tí wọ́n ti ẹlòmíì ti ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ti fẹ́ ṣe bí ẹni fẹ́ tán kẹlẹ̀ níbi tí ọjọ́ kù sí lórí ọ̀rọ̀ à ń fara hàn àwọn àfi ẹ̀ káàkiri lórúkọ pé mo fẹ́ jí nǹkan kan mo fẹ́ ṣe nǹkan kan kò sì sí whoever tó bá hàn láì pẹ̀lú yín lónìí lọ́wọ́lọ́wọ́ ojú aspirant nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n mọ̀ fi wò so tó bá jẹ́ wípé at the end of the day verdict ti Supreme Court ò wá padà favour ogun ti yín so ó mì wípé whatever party tẹ́ bá wá padà wá lọ àwọn tí wọn ò bá padà rí tí wọn bá padà láǹfààní àti lè scale through tí wọn ò rí slot ti yín lò nínú ẹgbẹ́ tí ẹ bá padà lọ́hùn tí wọ́n ti kọ́kọ́ gbé báwọn àwọn tó bá padà wá rí slot ti yín lò wọ́n tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ because gbogbo awareness tí wọ́n ṣe lọ́jọ́ sí lórúkọ ẹgbẹ́ míì ni wọ́n fi ṣe so wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sensitization ní wípé a tún ti dé o in tí mo ní mo fẹ́ ṣe náà mo fẹ́ ṣe ṣùgbọ́n kì í ṣe lórúkọ ẹgbẹ́ tí mo bá wá ń jò ní o orúkọ ẹgbẹ́ míì ni a tún ti fẹ́ ṣe yìí o so ó rí wípé gbogbo owó tí àwọn pípù yìí ná láti ìgbà yìí wá wọ́n tún máa ṣẹ̀ṣẹ̀ ní láti tún ná míì ni because ṣe rí púpọ̀ nínú àwọn èèyàn wa ìyún aráàlú góò ni wọ́n gbọ́ lọ́pọ̀ ọ̀gbà àwọn ọ̀gbọ́ kọ́ọ̀mù Àjàdí tó ti lọ káàkiri tó yẹ pé gbogbo bí bọ́ọ̀dù rẹ̀ àní mo pé ọ̀fẹ́ ẹ lè rẹ̀ ti bí bọ́ọ̀dù sínú yàrá ẹnìkọ̀ọ̀kan nínú Ìbàdàn tó jẹ́ pé kò sì síbi tí bí bọ́ọ̀dù ẹ̀rí ọ wà lógo PDP máa wà ń bẹ̀ téńté ni so tó bá jẹ́ pé at the end of the day ẹ padà wá lo ẹgbẹ́ òṣèlú PDP mọ́ tó jẹ́ pé bóyá ìdájọ́ ilé ẹjọ́ padà favour ogun ti yín mo kàn ń sọ ni o ṣé Àjàdí yẹn ká tẹ̀ sọ pé bóyá inú ẹgbẹ́ mi tẹ́ bá lọ tó bá padà láǹfààní àti scale through tó yẹ pé whichever slot tẹ́ ẹ bá rí wọ́n fún òun náà nínú ẹ̀ pé kó fokọ yín wà ń bẹ̀ ó máa ní láti tún ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ lọ káàkiri kódà gbogbo bíbọ̀dù yẹn kò kọ́kọ́ wúlò mọ́
gbogbo bíbọọdù tó ti erect káàkiri gbogbo inú Ìbàdàn yìí ọ̀kọ̀ọ̀kan wúlò mọ́ ó máa ní láti kọ́kọ́ yọ gbogbo bíbọọdù yẹn kúrò kí wọ́n fi bíbọọdù míì sí kó wá fi orúkọ ẹgbẹ́ míì sí àkọ́kọ́ nù gbogbo bí tó ti wá dé lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP inú ọjà ni o àárín àwọn ẹgbẹ́ ni o bẹ́ẹ̀ bí ẹgbẹ́ ẹlẹ́rọ ẹgbẹ́ ẹlẹ́ran ẹgbẹ́ aláta ẹgbẹ́ oníṣu ẹgbẹ́ oníkinní kan ẹgbẹ́ oní gbogbo nǹkan yóò tún padà tún bẹ̀ dé wípé mo tún ti dé o ní tí mo fẹ́ ṣe náà ni mo fẹ́ ṣe o ṣùgbọ́n lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti jọ sí kọ́mọ́ o ẹgbẹ́ òṣèlú míì la tún mú wá báyìí o so ẹ̀yin náà ẹ jẹ́ ká wá wo ẹ já wo irú stress tó máa mú tí irú ìgbésẹ̀ yẹn tó máa mú bá wọn tó máa mú bá àwọn tí wọ́n jẹ́ ojúgbà àti ìsọmọgbé yín tí wọ́n ń tẹ̀lé yín nínú òṣèlú ẹ wo irú stress mò ń sọ̀rọ̀ àwọn tó bá padà scale through ní o tọ́jà yẹ pé inú ẹgbẹ́ òṣèlú míì tẹ́ ẹ bá lọ whichever slot tí wọ́n bá fún yín gẹ́gẹ́ bí governor àwọn láǹfààní àti lè rí slot yẹn wọ́n láǹfààní àti lè rí gbà ń bẹ̀ ní orúkọ yín àwọn yẹn ni mò ń sọ̀rọ̀ wọn o àwọn kan bẹ́ẹ̀ pé wọ́n wulẹ̀ tí ẹ̀ sọnù bí ẹ bá ṣe ń lọ ní ẹgbẹ́ mi báyìí tẹ̀lé ní ẹgbẹ́ mi tẹ́ bá kó slot lẹ́yìn lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ tán máa sọnù because slot tí ẹgbẹ́ mi fẹ́ kó fún yín ò lè pé kò lè pé láti cover gbogbo iye ọmọ tẹ́ ń kó wọ̀ so ẹ ní láti jẹjú àwọn kan èyí tó túmọ̀ sí pé owó tí àwọn ná ó ti wébé nìyẹn so àwọn tẹ́ẹ̀dẹ̀ jẹjú náà tí wọ́n padà láǹfààní àti rí slot gbà nínú èyí tí ẹgbẹ́ tuntun tẹ́ ẹ lọ kó fún yín àwọn náà máa tún nílò láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ owó níná láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ padà wọ́n máa ní láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ owó níná láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ padà mo sì mọ̀ pé ìdí tí ẹ fi ń ṣe ń tẹ̀ ń ṣe ni wípé láti má lè jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ igun míì nínú ẹgbẹ́ òṣèlú PDP ọmọ rí bí ìgbà tó jẹ́ pé ẹ ṣe nǹkan kan ẹtí kẹsẹ̀ báwọn ṣe ń gbéra ẹ̀yin náà fẹ́ máa gbéra lẹ́fí yẹn encourage àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé yín pé kí wọ́n máa jáde kí wọ́n máa campaign lórúkọ PDP kí wọ́n máa jẹ́ kí ayé ọmọ tí wọ́n fẹ́ ṣe nǹkan kan tàbí ipò tí wọ́n fẹ́ dì mú so kí níyẹn ò dẹ̀ lè pay àwọn nígbẹ̀yìn but tó máa pay ẹ̀yin whichever way ó máa pay tí ṣùgbọ́n kò lè pay tí wọ́n kò lè pay wọn ẹ̀dá kan lọ́la wa ẹ bá ní ṣe àgbéyẹ̀wò sí kinní yìí torí pé at the end of the day kọ́ máa di tí yọ padà wá jẹ́ pé ẹlòmíì yọ wá ti náwó ń gbẹ̀mí ẹ̀ bá fẹ́ pin tàbí ẹ̀mí ẹlòmíì gẹ̀ tiẹ̀ ti wá pin gan kọ́mọ́ àdìpá spirite ọ̀wà bọ́nà ara rẹ̀ dé wọ́n jẹ́ ní ẹ̀yà lára wa ẹ kú kalẹ̀.